Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Ní àwọn ìbéèrè kan bẹ tá a fẹ́ béèrè lọ́wọ́ Inspector General of Police lórí ìkíni. Bákan náà ni mo ní ẹgbẹ́ agbésùnmọ̀mí tó ti rú jáde lórílẹ̀‐èdè Nàìjíríà. Ẹgbẹ́ agbésùnmọ̀mí mélòó ní bẹ Nàìjíríà tẹ́lẹ̀? Ṣé gbàgbé Boko ń bẹ ń bẹ, IC ń bẹ ń bẹ, ISWAP ń bẹ ń bẹ, àwọn kan tó wà tán tó ń pè ní Rúkáráwá. Lẹ́yìn ẹ̀ ó tún kó oríṣiríṣi míì. Ibi tó gba Boko Haram kò gba wọn tó kù. Ìjà dé láàrin wọn ni wọ́n fi pín sí méjì ní ISWAP fi jáde lára wọn. Ńgbà táwọn tán jọ jẹ́ nǹkan kan náà tí wọ́n ń bára wọn jà tí wọ́n ń para wọn. How much more àwọn míì tó bá ẹsẹ̀ dá tí wọ́n kalẹ̀. Ṣé ẹ lérò wípé wọn ò ní gbúnra wọn? Ọ̀rọ̀ tá a fẹ́ béèrè lọ́wọ́ Inspector General of Police kò sí lórí fídíò tó gbàgbóró lẹ́nu bí ọjọ́ méjì sẹ́yìn níbi tá a ti ráwọn èèyàn kan lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n tí wọ́n wà lórí alùpùpù ó wá jẹ́ irú kan náà. Àwọn alùpùpù tí máa ń tóbi hun tí táyà rẹ̀ kọ̀ọ̀kan náà máa ń lówúra. Òun náà lálùpùpù tí wọ́n gùn wọ́n wá gbéra wọn méjì méjì. That is ọ̀tọ̀lẹ́ ẹni tó gùn wá gbé èèyàn méjì sẹ́yìn. Àwọn tó gbé sẹ́yìn làwọn wá gbé irin tútù, ẹ̀rọ ńlá. Àwọn ọ̀dájú ìbọn tí gbé wọn ròkè réré kó tó janlúwa rẹ̀ mọ́bì kan. Àfi káyẹta ó tó ayẹta nítorí irú wọn. Àwọn wèrè ìbọn tí wúlẹ̀ hàù tí máa ń bẹ́rí èèyàn láàyè. Àwọn irú ìbọn tí ń bẹ lọ́wọ́ wọn nu. Ayẹta tí ó mú yóò jẹ́ ayẹta tó special o. Torí pé ọkọjá ògún bá ń kí wá ló dé tá a fẹ́ béèrè lọ́wọ́ Inspector General of Police. Ó ní pé wọ́n ní wọn kì í ṣe agbésùnmọ̀mí, pẹ́gbẹ́ fìjìláńtẹ́ tìjọba fọwọ́ sí ni. Àwa náà wá wò pólì òní jàgbà kọ́ mọ̀ sí lójú fèrè. Bá a sọ dẹ amẹ́sẹ̀ kọ̀ lọ. Ntọ́ bá jọ ńlá fi wéwé ìpò ẹ̀pà lọ́jọ́ gbósẹ̀ lérí. A wò ó fún dáadáa. Ǹjẹ́ àwọn fìjìláńtẹ́ wọn a máa wọ kamọ́fúláàgì. Irú ìbọn tán gbé dání kì í ṣe ìbọn pòpò tí fìjìláńtẹ́ máa ń gbé lọ́wọ́. Ìléyìn lọ́jà jẹ́ ká mú àwọn ìbéèrè kan wá tá a fẹ́ béèrè lọ́wọ́ IGP Dísù. Ó rú wa lójú, a fẹ́ kí ọ̀gá pólíìsì ó dá wa lóhùn. Gbogbo nǹkan ni wọ́n ti ń dìbọ́ǹkì. Àgbẹ̀ kí wọ́n má dìbọ́ǹkì èyí náà. Ṣùgbọ́n ojú láì nírú, ẹnu láì níyọ̀ ńlọrọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o. Like I said, àwọn ò sọ wípé kí wọ́n má dìbọ́ǹkì ẹ̀ sẹ́. Kí wọ́n dìbọ́ǹkì ẹ̀ ṣùgbọ́n kí wọ́n dáhùn àwọn ìbéèrè wa. N tó gbé mi wá lálẹ́ nìyẹn. Pàápàá jùlọ láti wá sọ fún yín nípa ẹgbẹ́ agbésùnmọ̀mí míì tó tún rú jáde. Eléyìí tó bẹ̀rẹ̀ sí ní jáde lánàá òde yìí. Èmi àtẹ̀yìn ò rí bí mọ̀ wípé ìran káàrọ̀ òjìrè láti múra dáadáa, à ń láti sán ṣòkòtò wa kó le.
àtìrò wá láti mẹ́sẹ̀ kó le àtìrò mẹ́sẹ̀ ó le ẹ mú kàlẹ́ tó kẹ́ ẹ mú tọmọ ẹ mú ta ìkú tí ṣe baálẹ̀ lọ́rọ̀ àkàndá ọ̀rọ̀ ìkòkò pẹ̀lú ògo Ọlọ́run n ò ní gbà kókó yín ẹ rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bẹ́ńbẹ́ńbẹ́ ni mò ń ṣe ó túmọ̀ sí pé mo wà considerate and I know the value of your time. Your time is very, very special to me because my own time too is very, 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 very special. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wọlé òun kó lè bá àyá wa mò ń bẹ̀rẹ̀ ẹ bá ń pín program yẹn ẹ dákun ọmọ yín ní ń bẹ̀ yín mi ò tó yín rán níṣẹ́ o ẹ bá ń pín program yẹn. So a sọ̀rọ̀ nípa ẹgbẹ́ agbésùmọ̀mí mẹ́ta tó rú jáde lókè ọya a wá béèrè lọ́wọ́ ara wa pé kí ló dé tó jẹ́ wípé South West tí wọ́n ń wá wọ́n mọ àwọn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí lẹ́nu lọ́lọ́ yìí àwọn eléyìí làwọn wá láti Chad mi ò rò pé ẹ rí àwọn yẹn àwọn kan láwọn wá láti Mali mi ò rò pé rí ọ̀dà mo rò báyìí náà rí àwọn security agents kan tí wọ́n ní àwọn báńdì kan àwọn jọ gbé pẹ́rẹ́gì ìbọn kaná fódìdí wákàtí 4 àbí wákàtí 2 káàsì rókù kankan kó sùn lẹ̀ báìkì lásán ni wọ́n sọ pé àwọn yẹn fi ilẹ̀ sáàrin títì tí wọ́n fi sá lọ ìbọn wákàtí 2 sà sófurufú náà yìn sí ni because ọ̀pọ̀lọpọ̀ béèrè ń bẹ tó yẹ ká béèrè táwọn béèrè lọ́wọ́ ara wa àtàwọn security agent wa gone battle for 2 hours ilẹ̀ ti gbọ́dọ̀ wẹ́ ibi àkàrà ọ̀kẹ́ 10 tó bá jẹ̀kọ́ dé ẹnu gbọ́rọ̀ wínrìn ewé ẹ̀kọ́ lákà ni àbí tẹnu tí ọmọ sòróró sìn tí ọmọ sepo sìn mi bá ti gbẹ̀yìn ìbọn láàrin wákàtí 2 tẹ́yìn ìbọn síra yín sì ń ríra yín ó yẹ ká rí kaṣúà náà o yes ó yẹ ká rí kaṣúà so ìyẹn kọ́ la sọ lónìí n ta fẹ́ sọ ní tàwọn bandi ìbéèrè tí mo lá fẹ́ béèrè lọ́wọ́ ọ̀gá ọlọ́pàá ẹjá kọ́kọ́ béèrè léyìn o ìbéèrè 5 péré náà ni wọ́n ní àwọn tá a rí tí wọ́n kọjá tọ́lọ́pàá juwọ́ sí òun tọ́lọ́pàá ṣẹ́wọ́ sí pé ká máa kọjá lọ́hùn táwa mọ̀ wípé agbésùmọ̀mí ni wọ́n rírí tọ́lọ́pàá yẹn rí wọn ọlọ́pàá yẹn ti dá mọ́tò dúró tẹ́lẹ̀ ó fẹ́ gba séǹjì lọ́wọ́ wọn lọ́wọ́ mọ́tò ẹ̀sà máa ṣùṣù àná ó bá àwọn nǹkan kan bẹ̀ yẹn tàbí kọ́ mọ́ halẹ̀ mọ́ onímọ́tò àwọn ọlọ́pàá láyà gan o kéèyàn ó dúró sírú ojúgbó ń bẹ̀ o kọ́ mọ́ dúró do onímọ́tò tó fẹ́ fún ní iye kan bótọ̀ bá mú nǹkan míì jáde ńkọ́ sọ́n ti dá mọ́tò dúró already ẹgbẹ́ mọ́tò yẹn lọ́wà ó ń lọ́bì pẹ̀lú dẹ́rẹ́bà ló fi ráwọn yẹn tí wọ́n ń sí gàngán tí wọ́n ń bọ̀ bóyá àwọn tí wá fẹ́ dúró lọ́ọ̀kan pé bóyá àwọn ọlọ́pàá ń dúró de àwọn òun náà ti wá fura lọ́ba ètè sẹ́wọ́ sí wọn pé ẹ dákun ẹ máa bọ̀ ẹ kọjá o èmi ò dá ń dúró o n ò tó bẹ́ẹ̀ láti dá ń dúró o àwọn yẹn wá ń wọ́ lọ àwọn kan dìde lẹ́yìn machine yẹn wọ́n gbébọn dání àwọn tó wọ camouflage lọ́pọ̀ láàrin wọn vigilante ò kí ń wọ camouflage so straight question ìbéèrè 5 ńlá láàánú now bó bá jẹ́ pé vigilante ni kí ló dé tán múra bí sọ́jà àwọn kan wọ kaki green láàrin wọn wọ́n wẹ̀wù méèlé lórí bandit ẹ̀ ni wọ́n kò sẹ́ni tó lè jiyàn ẹ̀ bandi ni wọ́n kò sẹ́ni tó lè jiyàn ẹ̀ àwọn kan dé fìlà camouflage àwọn kan wẹ̀wù camouflage wọ́n wọ ṣòkòtò míì sísàlẹ̀ vigilante kọ́ ló mọ̀ múra bẹ́ẹ̀ vigilante ní uniform tiwọn tó rhyme tí vigilante bá múra bẹ́ẹ̀ yẹn bó la ṣe fẹ́ identify wọn
láàrin fìjìláńtì àti bandi tá ni wọ́n ń wá lọ. iléeṣẹ́ ọlọ́pàá dẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá parọ́ ju nǹkan míì lọ. àtẹ̀jáde tán fi ìtàlélẹ̀ yìí, NPF clarifies false banditry narrative in viral Katsina video, reaffirm partnership with community security volunteers. nǹkan pè wọ́n ní community security volunteers. àwọn tó ń yọ̀ǹda ara wọn láti jọ iṣẹ́ pọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá, iléeṣẹ́ ológun, àwọn security agents tó jẹ́ tìjọba láti rẹ́yìn ìdúkòokò mọ́ni, ìfẹ̀mí ẹni ṣòfò, ìjínigbé tó gbòde kan. kíní yẹn ti pọ̀jù ní Nàìjíríà o. wọ́n ti wọlé sí wa lára ká tó ẹ̀sẹ̀ máa ń rúnra o. now gbogbo eléyìí tíjọba ń ṣe yìí tí wọn ò fààyè gbà wọn security outfit míì láti kún a lọ́wọ́ ní South West. ọ̀dà pápápá, the Nigeria Police Force categorically disclaims the false and misleading narrative accompanying a viral video circulating on social media which alleges that a uniformed police officer was seen interacting with armed bandits in Katsina State. For the avoidance of doubt, the individuals featured in the video are not bandits. They are duly recognized members of the Vigilante Group of Nigeria (VGN) and registered hunters who are actively supporting ongoing security operations in collaboration with security agencies in Musawa and Matazu local government area of Katsina State. èmi wá ń sọ fún iléeṣẹ́ ọlọ́pàá categorically wípé irọ́ ni wọ́n pa, wípé irọ́ ni kíni, irọ́ ni wọ́n pa wo fídíò yẹn dáadáa fínífíní, a sì lè fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn tẹ́rọ ni wọ́n kọjá nínú mọ́tò yẹn. àwọn méjì wà ń bẹ̀, àwọn tó rìkọ́ọ̀dù fídíò yẹn gangan, àwọn méjì wà ń bẹ̀. ìkànnì wọn sọ̀rọ̀ wípé ó nìyẹn o, àwọn tẹ́rọ ni wọ́n ń lọ iná gbébọn dání tí wọ́n ń lọ fírílì yìí o. nkéjì ẹ̀ wá ń sọ pé kí lọ́kàn pé kọ́ panu mọ́, Haúsá làwọn náà ń sọ peter kí ló dé tó ń sọ̀rọ̀, kí lọ́kàn tó fi ń sọ̀rọ̀, tètè panu mọ́ kàn má bàa gbọ́. wọ́n dọ́gbọ́n ṣe fídíò náà ni. so now iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n sọ fún wa pé kò rí bẹ́ẹ̀, àwọn sọ fún wa pé ó rí bẹ́ẹ̀. àkọ́kọ́ béèrè mi, mo béèrè lẹ́ẹ̀kan, bó bá jẹ́ pé fìjìláńtẹ́ ni wọ́n, kí ló dé tán múra bíi sọ́jà, kí ló dé tán múra bíi boko. ìbọn tí wọ́n gbé lọ́wọ́ kìí ṣe mọ́ pòpò tí fìjìláńtẹ́ ń gbé káàkiri, mọ̀ọ́sìn gànù ìbọn. ẹ lọ padà wo fídíò yẹn dáadáa.